Ẹfun Abeedi lásìkò tí ọlọ́pàá yìí àti ọ̀rẹ́bìnrin rẹ̀ ń mutí lọ́wọ́ lógún pa Toyun-Toyun. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè South Africa ti tẹ ọ̀kan lára wọn tó gún ọ̀rẹ́bìnrin ẹ̀ tí í ṣe agbófinró bíi tiẹ̀ pa pẹ̀lú oyún nínú. Nílùú Durban lórílẹ̀-èdè náà nìṣẹ̀lẹ̀ náà ti wáyé láàárọ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ 21 oṣù kẹta ọdún yìí. Aláròyé gbọ́ pé nínú ilé rẹ̀ tó wà lágbègbè Joseph Nduli Street ni ọkùnrin ẹni ọdún 27 yìí ti ṣekú pa obìnrin náà. Bó tilẹ̀ jẹ́ pé wọn kò tíì sọ ohun tó mú hu irú ìwà náà, ọtí ní iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn olólùfẹ́ méjèèjì mú lọ́wọ́ tí ẹ̀mí èṣù fi wọnú ọkùnrin yìí tó sì gún olólùfẹ́ ẹ̀ pa pẹ̀lú oyún nínú rẹ̀. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta ni wọ́n ti ní ohun tá a gbọ́ ni pé àwọn olólùfẹ́ méjèèjì jọ ń mu ọtí lọ́wọ́ ni afurasí fi gún obìnrin náà pa. A tún gbọ́ pé ọkùnrin yìí ya fọ́tò àti fídíò bí obìnrin náà ṣe ń ja porókó tó gbẹ́mìí mì. Ó fi àwọn fọ́tò àti fídíò yìí ṣọwọ́ sáwọn èèyàn kan lẹ́yìn náà ló jù ú sórí ayélujára. Ó ṣeéṣe kó jẹ́ ọtí àmupara àti ìlòkulò oògùn olóró míì ló ṣokùnfà ìwà ọ̀dájú tí ọkùnrin yìí hù, ṣùgbọ́n a kò tí ì lè sọ. Wọ́n ní níwọ̀n ìgbà tí ọwọ́ ti tẹ̀ ẹ́ láti ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ 2 oṣù kẹrin ọdún yìí ni yóò ti máa yọjú sílé ẹjọ́ láti wá wí ti ẹnu ẹ̀. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.